ẹ kú líbẹ̀ láàkárá ilé ẹ káàbọ̀ láàkárá òde ẹni tá a bá ti rí pé mẹ́ta ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta olùfẹ́ ló aṣọ máa kàn jẹ́ ẹ káàbọ̀ sórí ètò Gbọ̀ntàn Reality Show. Ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ nípa hidden secrets. Ṣé ẹ rí ẹni tó ń abuse mi yìí tí ìyá mi kọ̀ tí ò sọ nǹkan kan lé lórí tó náà máa bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àbíamọ èmi rò pé kí ìyá mi lọ bá kó ta pẹ́pẹ́ mọ́ ni pé ṣé lórí burúkú ni ẹni ò ṣe báyìí fún ọmọ mi. Ìyá mi ò ṣe bẹ́ẹ̀. Ọmọ ẹ̀gbọ́n ìyá mi tó tún fẹ́ wá gbìjà mi, ọmọ ẹ̀gbọ́n ìyá mi fẹ́ take ọ̀rọ̀ it personal. Ìyá mi kò fẹ́ take it slowly. Àmọ́ ìyá mi sọ pé nothing happen. Aunty Seun, I didn't lack anything. Àmọ́ mo lack confidence. Láti ìgbà yẹn di sí yìí tí nǹkan bá ṣẹlẹ̀ mi ò kí n lè sọ̀rọ̀. Bó ti wà lẹ́sẹ̀ tún mo ń tún léjọ́ kan mo bá kọ pépà kan tí wọ́n kọ DNA sí DNA kí n máa ṣe báyìí ìyá mi wọlé. I've told you, you should not touch that thing again. Ṣókí gbọ́dọ̀ ó di wà sí nǹkan tí ìyá mi kì í fún mi. Ìyá mi ò rí má rí. What is happening? Wàhálà. Ìgbà tí mo ṣe tán ní secondary school mo wá institution. Ìgbà tí mo wọ year 1 ó pàdé ọmọkùnrin kan ìfẹ́ tí mi ò rí nílé mo rí níta. Ọmọkùnrin nífẹ̀ẹ́ mi gan àti mi bára wa lájọṣepọ̀. Mind you, lẹ́yìn arákùnrin tí mo sọ pé òun abuse mi yìí mi ò bá ẹnì kankan lájọṣepọ̀. Ojú ọmọ tó yẹ pé láti ilẹ̀ mi ò ṣíjú sí ìbálòpọ̀. Aunty Seun, àjọbára alájọṣepọ̀ ọlá kó wá ní sáìdì àdúgbò mi yẹn wíwá mi ìdíwá mọ́ ìgbà tó aládùúgbò àwọn òkè ń jáde mo máa ń jáde kí ló kan orí bẹ́ẹ̀ àṣìjọ green yẹn abẹ̀rẹ̀ sí fẹ́ra wa. Nígbà tó yá ojú kó ń wá mi wálé. Ojú alákọ̀ọ́kọ́ tó kọ́ máa wá mi wálé mo notice nǹkan kan mímọ̀ mi ṣe rí wọ́n bèrè lọ́wọ́ ẹ̀ wípé kí lorúkọ ẹ̀ ó wá dárúkọ ẹ̀ kíní kan Johnson. Ok, lẹ́yìn ìgbà yẹn ìyá mi pè mí ó ti wà ní 300 level gbà yẹn ó wá bí ọ̀rẹ́ mi wípé who is that guy to you? Mo ní he is my friend. Hope you guys have not been. No mommy, he is my friend o. No, I'm just asking, you're not a baby. I should ask you. Tẹ́ ẹ bá ti ṣe ẹ má ẹ bá ṣe o. Tẹ́ bá dẹ̀ ti ń ṣe better stop it. Ìyá mi wá ní. Tá bá ti ṣe ká má ṣe o. Tá bá dẹ̀ ti ń ṣe ká stop ẹ̀. Kí ni èmi? Mo bá dákẹ́ èso níbi. Nígbà tó pẹ́ tó yá Aunty Seun ọ̀rọ̀ yìí bọ́ sí mi nìkan bá kọ́ mọ́ mi jọ ẹ̀ pé mọ́ mi what happened that you said tábà tí ì ṣe ká má ṣe tábà dẹ̀ tí ì ṣe ká stop it. He's my boyfriend and I love him so much. Your boyfriend? So o ti wà nítorí ẹ̀ dẹ̀bù ní sí o ti lé ní boyfriend and you have the mind to tell me he's your boyfriend. Mommy, I am not a baby. He is my boyfriend. We are dating. Okay? What's the problem? Aunty Seun, mommy kó wájú mi. Nígbà tá close, nígbà tá ṣe tán ní disco tá wú lọ́dún mi lọ lé wa, ọ̀dọ̀ grandma mi ni mo lọ. Wọ́n ní grandma, má explain nǹkan tó ṣẹlẹ̀ fún wọn. Grandma ní kí ló ń ṣe yẹ ẹ̀ báyìí? A ní kó má rí. Ó ń ṣe bí òkúròrò kiri gbogbo ilé. Ó ṣe bẹ́ẹ̀ ló ti ní mẹ́ńtà. Inú grandma mi mo sọ bóbìnrin ò bá rókódó o lè fún ní ágànnì ó ti jẹ́ pé èmi mọ̀ tẹ́tẹ́lẹ̀ èmi Seun ó mọ̀ pé bóbìnrin ò bá rókódó ìmọ̀ fún wọn lágànnì ó máa ń jẹ́ kí wọ́n wà stress. Yes,
mo ṣe máa ń sọ fẹ́yìn tẹ́ bá wà ní Nàìjíríà dẹ̀ wà l'Amẹ́ríkà tí ìyàwó yín wà ní Nàìjíríà ẹ má máa fún wọn ní stress, ẹ má máa stress wọn. bọ́kùnrin Yorùbá rí okódó sì lè control ẹ̀, bóbìnrin Yorùbá rí okódó fọ́dún kan, oṣù mẹ́fà, ọdún kan, ó ń pọ́dún méjì, ó máa ń jẹ́ kí wọ́n ní touch of madness. Yes, ara máa kan wọ́n. Kíni kan ìgbà kókó bàbá sásùn. Kí ló ṣẹlẹ̀? Grandma, I don't understand. Grandma ní kí n má wọlé. Pé gbogbo nǹkan tá à ń bọ̀ ó máa ókun ní sí. Àṣé mọ́mì mi ti lọ bá grandma, wọ́n ti sọ̀rọ̀ nípa ẹni tó abuse mi ní school. Gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lénìí, mo láǹfààní àti sọ fún yín pé bàbá mi ni ọmọkùnrin tó wà ní school wa. Kódà ẹni tí mò ń sọ yìí, wọ́n ní àwọn ò ní sọ pé òun ló jábàlẹ̀ ìyá mi o, torí ìyá mi ò fẹ́ràn rẹ̀ sọ sórí yìí fún mi. Wọ́n ní àmọ́ ìyá mi nífẹ̀ẹ́ tó aṣọ níyàwó lé. Ìgbà tí ìyá mi lóyún fún un, ó lóun kọ́ lóun lóyún. Ó ní ìyá mi lè yọjú ẹ̀ lẹ́ẹ̀kọ́ yọ fún un. Ó lóun kọ́ lóun lóyún. Ok, ìgbà tó mọ̀ pé mọ́mì mi ló bí mi, kí ló tó wá abuse mi? Wọ́n ní ìyẹn gangan ni òye mi. Kí ló tó ń dúró mi ò fọlọ́pàá mú? Wọ́n ní ìyẹn gangan ni òye àwọn. Nígbà tí mo fẹ́ ṣe tán school, bá lọ bá mọ́ mi, mo kọ lẹ́tà sílẹ̀ tó pọ̀ yàrá bá fi lé wọn lọ́wọ́, mo jẹ́ pé yín dà. Fún dídí oṣù mẹ́ta mi ò délé. Wọ́n ń pè mí lọ, wọ́n ń pè mí bọ̀, wọ́n sunkún, wọ́n send ẹ̀ sí mi, wọ́n sunkún, wọ́n send ẹ̀ sí mi. Mo ní, the man that abused me, who is that man? Tẹ́ ẹ bá ti sọ ẹ tí wọ́n máa yẹn jẹ́ fún mi, ẹ gbàgbé ẹ ní rí mi. Mọ ìbá ní ká pàdé ní ìtú bàtà débẹ̀. Mọ ìbí ni táwọn bá ní káwọn pariwo. Ìdí tí mo fi sọ ìtàn ni pé òun náà ni mo lè máa bá ṣùrù nǹkan bẹ́ẹ̀. Ó lè má jẹ́ bàbá ọmọ tiẹ̀ ló rape ọmọ tiẹ̀ ló abuse ọmọ tiẹ̀. Ó lè má jẹ́, ó lè jí pé bẹ́ẹ̀ family kan ni. Ẹ̀rù wá ń bẹ̀ pé táyé bá gbọ́ kí láyé fẹ́ sọ. Òkú ibo ti lọ, mi kò lè ṣe mí mọ̀. Jẹ́ kó mọ̀ ẹ́ mọ̀ pé ó bàjá. Yẹn wá ní, that is your father. Ó fi DNA hàn mí. Ó ní this is your DNA. Nígbà tó sọ pé òun kọ́ ló ń bí ẹ. Òun ṣe DNA ló mú fún. Ó ní ìdílé fún wa abuse ẹ̀ ní òwà yí òun. Ó dẹ̀ ti bí wọn tẹ́tẹ̀lẹ̀. Ó ló mọ ọkùnrin tẹjọ́ ń lọ káàkiri yẹn. Ọmọ bàbá ẹ̀ ni. Ẹ wo sákò yẹn. Ó ní ọmọ bàbá òun ni tó ti bí pẹ̀lú ìyàwó ìyálé. Ó ló ní ìyálé o. Ìyàwó tó jọ wálé tó wà legal married. Ó tó máa fẹ́ ìyá òun. Ìyá òun ti wá fall in love pẹ̀lú ẹ̀. Mo tún pé love ẹ̀ lè fẹ́ fọlọ́pàá mú ni rárá. Nígbà tá a bá fọlọ́pàá mú, táwọn news gbé, táwọn bloggers gbé, wọ́n ní bàbá ẹ̀ rape. Ó ní that name will not leave you forever. Ẹ má kọ ọmọ yín ní ojú o. Ẹ kọ ọmọ yín bó ṣe máa ń ṣe akíkanjú. There are some secrets you don't need to keep it. You will see it out. Nígbà tí gbà yẹn tọ́rọ̀ bá ṣẹlẹ̀ báyìí, wọ́n rò pé akílà ayé fẹ́ sọ. Ó náà ti ṣeun pé mo ní courage àti bá yín sọ̀rọ̀ báyìí. Mo mọ̀ pé ibi tí mo wà ó jìnnà sí yín dáadáa. Ní London ni mo wà, mo ti marry ibi. Ó ní bàbá òun kọ̀ òun títí tí bàbá òun fi wọlé Ọlọ́run sùn. Òun ò pé bàbá òun dádìrì, kò dẹ̀ pé òun lọ́mọ rí. Ìgbà tó ń fẹ́ ṣe ìyàwó gan tó lọ bá, ó lóun ò bímọ kankan síta. Ó ní òun ló ṣe bí òun. Ìyá àwọn òdì kó bẹ́ẹ̀ wẹ̀ káyà ọmọ ọkàn. Ó ní àwọn òun nìkan ìyá àwọn bí dé nìyí o. Ìyá àwọn ò rí má rí. Dìbò ń bá mi sọ̀rọ̀ yìí. Ó ní teach your children how to be courageous. Má kọ́ wọn bó ṣe máa ń jẹ́ coward. Be a coward cannot help anyone. Thank you so much. Ẹ ṣé mo dúpẹ́. Bẹ́ẹ̀ ká ti parí story yẹn kí n fi lọ.